cha 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 cha. Ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ ká máa kíra wa pé a kú ọdún tuntun. Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa. Ìlera lọ́rọ̀, ìlera ṣe kí ni, ìlera ṣe kókó, ìlera ṣe kí ni mo pè o, gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi, tí ẹ ń wò mí, ìlera ṣe kókó o, ìlera dẹ̀ ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ẹ wo ẹsẹ̀ ẹ ká dúpẹ́, ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa dòwò papọ̀ ní ọdún tí ó kọjá. Àmọ́ lóore, àmọ́ lóore o, àmọ́ lóore, àmọ́ lóore, àmọ́ lóore. Ẹ kàn máa bá wa share program yìí, ẹ máa bá wa share, 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 ẹ máa bá wa share. A fẹ́ sọ̀rọ̀ lórí àwọn pródọ̀tì wa, lórí àwọn pródọ̀tì wa la fẹ́ sọ̀rọ̀ lé lórí, a fẹ́ sọ̀rọ̀ lórí àwọn pródọ̀tì àti sẹ́ǹdẹ̀ bẹ́ẹ̀ yẹn, a fẹ́ sọ̀rọ̀ lórí àwọn pródọ̀tì. Gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ wa, tẹ́ ń bá wa share program, a tún ti dé lọ́dún yìí o, a ti dé, a ti dé bí a ti ń dé o, a ti dé bí a ti ń dé. Ẹ má mà dá wa dá o, a ti dé bí a ti ń dé. Ẹ wò ó tún ti balẹ̀, lawafin ti wà, lawafin ó ti wà o, lawafin ti wà. Oríṣiríṣi àwọn ọjà wa, òun ló ṣe kí ni, òun ló ti ṣá prápra. Òun la fẹ́ sọ̀rọ̀, kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ọjọ́ ti tòní. Ẹ tiẹ̀ kọ́kọ́ má gbàgbé náà pé promo ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí gbogbo àwọn product wa nílé iṣẹ́ wa. Ẹ ká kọ́kọ́ jíṣẹ́ bàbá wa Sulaiman lawal Egbeji ti ìlú Ogbomoso. Bàbá ní ká kí yín dáadáa, wọ́n ní ká ṣe yín pẹ̀lẹ́, wọ́n ní ká kí yín wípé àwọn mọ̀ lóore o, wípé ẹ ṣe o, wípé ẹ ṣe o ti birthday. Èmi náà dẹ̀ mọ́ lóore fún ti birthday mi. Bàbá ní ká kí yín gbogbo ẹ̀yin tí ẹ dá sí ti birthday àwọn, wípé ọwọ́ yóò máa lòkè ní, wípé ẹ̀ní wálẹ̀ bí ògo ṣe kí ni, bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Ṣùgbọ́n ẹ kàn dákun, nǹkan tẹ́ ẹ kàn lè ṣe fún wa náà ni wípé ẹ máa bá wa share program yìí, ẹ máa share, ẹ máa share, ẹ máa share, ẹ máa bá wa share program yìí dáadáa. Adúpẹ́ blessing àti ìrànwọ́ yín, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wọ live àti dúpẹ́ ní ọwọ́ yín. Ẹ máa bá wa share program yìí, ẹ máa bá wa share ẹ̀ dáadáa. A fẹ́ mọ rírì, àmọ́ rírì yín dáadáa, àmọ́ dáadáa o. A lè ti sọ fún yín pé tí ẹni complain bá wà, ẹ jẹ́ ká mọ̀. Bàbá wa Sulaiman lawal, wọ́n ní ká kí yín, wọ́n ní ká kí yín dáadáa. Wọ́n láwọn mọ̀ lóore, èmi náà dẹ̀ mọ̀ lóore. Ẹ má wá gbàgbé product wa, gbogbo àwọn product wa, omi capsule ni one stone, omi capsule ni one stone. Apasi nìyí o, ẹpasi lawafin òní o, ẹ fẹ́ kẹ́rì dáadáa. Lawafin wọ́n tó bá fẹ́ béèrè lórí àwọn product yìí, àǹfààní wà láti béèrè pé àwọn tí ẹ fẹ́ mọṣẹ́ tó ń ṣe, ọ lè béèrè 09020171999. Wọ́n náà lè béèrè wọ́n náà béèrè pé kí ló ń ṣẹlẹ̀ o, kí ni àwọn product yìí o, iṣẹ́ wo ni wọ́n ń ṣe o, ìwọ náà lè béèrè. Ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ kí ṣàlàyé lawafin yìí, iṣẹ́ wo lawafin, iṣẹ́ wo ló ń ṣe lára. Ìwọ tó jẹ́ jẹ̀díjẹ̀dí, ìwọ tí jẹ̀díjẹ̀dí bá fínra, ìwọ tí jẹ̀díjẹ̀dí tó ń bá fínra, lawafin ló ṣiṣẹ́ fún blessing check, òun ló ṣiṣẹ́ fún dáadáa, òun ló ṣiṣẹ́ fún, ó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí, ó ṣiṣẹ́ fún dáadáa. Àwọn ọmọ mi wọn rú jẹ̀díjẹ̀dí, sákọ jẹ̀dí ni àbí kí ni, irú jẹ̀dí wo òun ló ṣèwọ, irú jẹ̀dí tó bá ń ṣe ẹ́, òun ni kó ṣe kí ni, òun ni kó ṣàlàyé fún àwa bí ògo ṣe ń jẹ́ títọ́ Ọlọ́run. Wàá ṣe kí ni, wàá bá wa ń bẹ̀ bí ògo ṣe ń jẹ́ títọ́ Ọlọ́run. Wàá ṣe kí ni, wàá bá wa ń bẹ̀ ni.
lawafin ṣiṣẹ́ fún jẹ̀dí, ó ṣiṣẹ́ fún ọ̀pá ẹ̀yìn, ó ṣiṣẹ́ fún ẹ̀yìn ríro. Mi ò mọ irú nǹkan tó lè máa ṣe ẹ́, èmi ò mọ irú jẹ̀dí tó lè máa ṣe ẹ́, ó gbéra, mi ò mọ irú jẹ̀dí tó lè máa ṣe ẹ́, èmi ò mọ jẹ̀dí tó lè ṣe ẹ́. Ìwọ sáà máa follow wa, kàn máa share program yìí, máa share lawafin wà fún jẹ̀díjẹ̀dí, ó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí, ó ṣiṣẹ́ fún ọ̀pá ẹ̀yìn, ó ṣiṣẹ́ fún àlèwọ́ tí nǹkan ọmọkùnrin ẹ tó kéré jọjọ orí ẹ lọ, àdúpẹ́ ó ṣiṣẹ́ fún ọlọ́run, ó ṣiṣẹ́ fún gan òní lawafin ni kò sí ìlúkìlú tó wà, kò sí ìlúkìlú tó wà tí lawafin yìí tí ò ní ṣe kí ni, tí ò ní dé ọ̀dọ̀ ẹ, kò sí ìlúkìlú tó wà tí ò ní dé, tí ò ní dọ́dún ẹ bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́. A dẹ̀ ní àwọn báàgì, aláwọ̀ báàgì lóríṣiríṣi, aláwọ̀ báàgì bí àwọn tí wọ́n fẹ́ ọ̀dà àbí wọ́n fẹ́ béèrè fún àwọn product yìí, bí àwọn fẹ́ béèrè fún ohunkóhun. Nǹkan tí mo kàn fẹ́ kí wọ́n kàn ṣe nìkan máa share program yìí, dẹ̀ máa like page yìí, máa follow wa, máa lọ sórí YouTube channel wa Adùn Àṣà Yorùbá Ìgbà Wáṣẹ̀. Ìwọ kan máa share program yìí bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́. Mo sọ fún ẹ ọlọ́run gbọ́, àwọn oògùn yìí ó ṣiṣẹ́ gan ó ṣiṣẹ́ gan. Ẹ máa bá wa share program yìí, ẹ máa bá wa share bí àwọn ọ̀dà fún product 090 20 17 19 99 090 20 17 19 99 òní iṣẹ́ tí òní tí o bá fẹ́ ọ̀dà ibikíbi tí ìwọ kan mẹ́sẹ̀gì ẹ̀ lórí WhatsApp, bó ògo ṣe ń jẹ́ titi ọlọ́run. Àwọn dókítà máa ṣe kí ni, wọ́n máa dẹ́ lò. Dókítà ti wà, ìwọ náà dẹ̀ lè pò wọlé pé à ń kò wá yí ẹ nọ́mbà tí mo pè yẹn dákun mi sọ ìwọ tó fẹ́ bá mi táìpù nọ́mbà yẹn náà lè bá mi táìpù mi náà bá mi táìpù ẹ̀ 090 20 17 19 99. Ìwọ náà lè ọ̀dà fún àwọn product tí à ń sọ yìí. Àbáwá Sulaiman lawal Egbeji Ogbomoso, àwọn ni wọ́n ṣe àwọn product yìí. Wọ́n lè ká sọ fún pé ẹ má gbàgbé ọṣẹ olóru mẹ́ta ó wà síbẹ̀ bó ṣe wà, ọṣẹ ẹlẹ́lẹ́dẹ̀ ó wà ń bẹ̀, ọṣẹ atúndè ó wà ń bẹ̀, ọṣẹ làbílàran ó wà ń bẹ̀, gbogbo ọṣẹ tó jẹ́ látàdọ̀ Àbáwá Sulaiman lawal Egbeji ó wà ń bẹ̀ síbẹ̀. Ẹ máa lọ sí ọ̀dọ̀ wọn ní Ògbómọ̀ṣọ́, ibikíbi tí o bá ti wà, sọ fọlọ́kadà pọ́n lọ sọ́dọ̀ Alhaji Dr Sulaiman Egbeji Ogbomoso. Irú àṣà wo ló lè máa ṣe ìwọ kàn sí kíni, ìwọ kàn sí wọn bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́. Ẹ má wá gbàgbé òní lawafin, òní ìwọ náà wo lawafin ni olómi ni, òní lawafin olómi ni, lawafin olómi ni, ó ti ṣe gan. Lawafin olómi yìí ó ti ṣe fún jẹ̀díjẹ̀dí gan bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́. Èmi ò tiẹ̀ fẹ́ mọ irú àìsàn, èmi ò mọ irú àìsàn tó lè máa ṣe ọ́. Ìwọ mú lawafin àti lawafin olómi àti oní powder, mú méjèèjì kan wá dà papọ̀. Ọlọ́gbọ́n kì í sọ̀rọ̀ ẹnu ọlọ́run, kì í ṣe pé ọ̀rọ̀ ẹnu, kì í ṣe pé Kẹ́hìndé Abiodun ó tún ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹnu ni. Ọlọ́gbọ́n kì í ṣe ọ̀rọ̀ ẹnu, kì í ṣe kí ni, kì í ṣe ọ̀rọ̀ ẹnu rárá. Ó tẹ́mi kan fẹ́ kọ́ mọ̀ ní wípé ìwọ fúnra rẹ̀ ìwọ dẹ̀ lawafin olómi àtòní powder, ìwọ dẹ̀ wò, ìwọ kàn wàá tú papọ̀. Tó bá ti tú papọ̀ tó bá ń gbọ́ ẹkùn ọkọ̀ òkè, ìwọ tíyàwó rẹ tí wọ́n sọ pé ẹsẹ̀ kan sùn lé ọ́, ìwọ tó ọ̀pẹ lórí obìnrin, ìwọ sọ pé wàá ti dàtọ̀ owó ẹlẹ̀, ọlọ́gbọ́dọ̀ wò. Ọ̀pọ̀ Yorùbá sọ pé dẹ̀ wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Òní lawafin ṣiṣẹ́ gan bí àwọn ìwọ obìnrin tí nǹkan oṣù ẹ tó wá ń lami àbí tó sàn, bóyá nǹkan oṣù ẹ bóyá ó lami àbó sàn, ọlọ́ngbọ́ ìwọ dán wò. Ẹ mọ̀ bẹ̀yìn, ẹ dákun, ẹ máa share program yìí, ẹ máa bá mi share program yìí, ẹ máa share ẹ máa share program yìí, ẹ máa bá mi share ẹ máa bá mi share ẹ máa bá mi share ẹ máa share ẹ máa bá mi share program yìí.
mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ni wọ́n mi ṣíà ẹ̀ ìwọ tó ń ṣíà ẹ̀ ọ̀ní fọwọ́ ẹ̀ ọ̀ní fi gbọ́mọ sí ìwọ tó ń láìkì ẹ̀ tó ń tẹ love wọn ò ní wẹ́ẹ̀tì ọ̀ní dààmú o wàhálà ìdààmú kò ní jẹ́ tèmi àti ẹ o bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run ọdún tuntun láwà yìí gbọ́ mi owó tuntun náà ti jáde jẹ́ ìwọ bóyá mo ní owó tuntun ní 1000 tuntun ní àwọn kan wà wọ́n gbóòórùn rẹ̀ wọn ò ná ṣùgbọ́n wọ́n ti gbóòórùn rẹ̀ ọ̀dẹ̀ ti rí kò wá ní wọ́n ẹ fún ìwọ tó ń share program yìí tó ọ̀dẹ̀ ń like page tó ọ̀dẹ̀ ń follow mi ó ní 1000 owó tuntun ní 200 ní 200 ní ayé ò wá ní pọ́n bíi 200 200 ní pọ́n ayé ò ní pọ́n ìwọ tó ń share program yìí ayé ò mọ̀ ní pọ́n ìwọ tó ń like page yìí ayé ò ní pọ́n bíi 200 a ti lo 200 kan rí gbà kan ayé ò ní pa ẹ́ tí o ayé ò ní ṣe kí ni ayé ò ní pa ẹ́ tí owó tuntun owó Nàìjíríà tó ti tóbi jù ní 1000 kò wá ní sàgbà ìwọ tó ń share program yìí ìwọ tó ń share program yìí tó ń tẹ love tó ń share ẹ̀ tó ń love fún ẹ̀ tó ń kọ́mẹ̀tì dáadáa bógo ṣe ń jẹ́ tọ́lọ́ wàhálà ìdààmú kò ní jẹ́ tèmi àti ẹ owó la fi ń tà á ń tà ni téèyàn bá lówó lọ́wọ́ èèyàn ò lè ríra owó wà ní wọn ẹ tówó ò bá ti wọn ẹ wàá rà á ìwọ náà pè wọlé béèrè wọ́n ti ẹ̀ lè pè wọlé kọ́ béèrè ó náà o 20 17 19 99 ó náà o 20 17 19 99 ìwọ náà lè pè wọlé òní owó òní wọn ẹ wọn ni ọ̀rẹ́ bó ṣe tuntun láyé ó tuntun ayé ẹ máa ṣe kí ni ayé ẹ máa tuntun bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run bí ògo ṣe kí ni bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run ayé ó tuntun wàhálà ìdààmú kò ní jẹ́ tèmi àti ẹ bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run ẹ dákọ̀ bá mi share program yìí dónà náà ti wà lórí ètò mo rí yín dónà ní dónà ló máa rán òun aṣọ tí mo máa wọ̀. Hello, ta ló wà mẹ́ẹ̀? Hello bàbá. Yes, ta ni kí lẹ fẹ́ kí lẹ ṣe fún yín o? Ẹ wo lára àwọn fáǹsì bàbá ni láti Ògùn state tí mo wá ń sọ̀rọ̀ ń pa yẹn Ògùn state yẹn ń kìnà gan òfin Ògbómọ̀ṣọ́. Ó jìnà sógbómọ̀ṣọ́ tí a ti gbọ́ orí our life lọ́wọ́ ni tí a ti lo àwọn product wa rí. Ẹni. Tí a ti lo product wa rí life là ń ṣe lọ́wọ́ tí a ti lo product wa rí. Ẹ wo product yìí bíi méjì ni mo ti lò so mo tẹ̀ ń wá ìṣiṣẹ́ wá sọ̀dọ̀ bàbá gangan. Ẹ fẹ́ wá sọ́dọ̀ bàbá gangan bí ògo ẹgbọ́n mi orí program wa mo ń ṣe life lọ́wọ́ ni bógo ṣe ń jẹ́ tọ́lọ́ anytime ẹ mọ̀ wá lọ́jọ́ Thursday ẹ dẹ̀ mọ̀ wá ní Friday tẹ́ bá ti gbéra tẹ́ bá ti dógbómọ̀ṣọ́ ẹ sọ pé ẹ lọ sọ́dọ̀ Alhaji Sulaiman làwa Egbeji Ogbomoso wọ́n gbé ní ọ̀dọ̀ wa ẹ ṣe gan dúpẹ́ o ẹ wò ó tẹ́ ti gbọ́ àwọn èèyàn láwọn ti lo product àwọn àtẹ̀sẹ̀ mistake ó yẹ ká béèrè lọ́wọ́ rẹ̀ pé irú product wo ló ti lò rí tó lo lawafin rí tó lo lawafin oní powder tó lo lómi rí owó ò ní wọ́n ẹ̀ 1000 ó ní 1000 ní 1000 agánran ni agánran 1000 agánran ó ní agánran 1000 agánran ìwọ náà ṣe kí ni ìwọ náà ọ̀dà fún wàhálà ò ní jẹ́ tiẹ̀ o bówó èsè gánran bẹ́ẹ̀ láyé ẹ̀sìn máa ṣe kí ni bẹ́ẹ̀ ló ṣe máa gánran ayé ò wá ní pọ́n bíi 200 ní pọ́n apáláró ayé ò ní pa ayé ẹ̀ láró ìwọ tó bá ń share program yìí má bá mi share ẹ̀ nǹkan tó bá ń share gbogbo ṣe ń jẹ tọ́lọ́ ìwọ ṣàlàyé èmi náà ń pè ní bàbá ṣàlàyé tó ń ṣe ẹ́ wí tó ń ṣe ẹ́ tó bá ṣàlàyé àwa máa dẹ́ lóhùn 1 stone 1 bí iṣẹ́ wo ni 1 stone ṣe sọ ọmọṣẹ́ tó ń ṣe iṣẹ́ wo ni 1 stone ṣe èmi ò mọ olú malaria tó lè mú ẹ àwọn kan ní àwọn ní ibà wọ́n jú pọ́tọ̀ àwọn ní ibà jẹ̀fun jẹ̀dọ̀ àwọn aláwọ̀ kan láwọn ní kinní kan elé ò rí bẹ́ẹ̀ o èmi ò mọrú àìsàn tó lè máa ṣe mi ò mọrú ibà
èmi ò mọ irú ìgbà tó lè máa ṣe é ìwọ gbé lura tó bá ti gbé lura wàá mọ̀ wípé rere oní bàbá mi Egbeji Ogbomoso bá a ṣe máa sọnù wàá mọ̀ pé rere ni bàbá mi Sulaiman lawal Egbeji ti ìlú Ògbómọ̀ṣọ́ adúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà online tẹ́ bá ṣe prógámù yìí àmọ́ lóore kò sí nǹkan tá a fi lè sọ fún yín ju ká dúpẹ́ lọ́wọ́ yín àwa máa dúpẹ́ lọ́wọ́ yín ni a máa adúpẹ́ rèé o àwa máa sọ fún yín a ní tí agbára yìí ò bá gbé páàkì gbogbo àwọn kinní báàgì wà táǹtà a ní báàgì táǹtà báàgì ní báàgì yìí ti wá wálẹ̀ torí pé à ń ṣe promo ọdún lọ́wọ́ gbogbo àìsàn káìsàn tó lè máa ṣe ọ́ ìwọ ọkùnrin tó lè tàtẹ̀ kanlẹ̀ dáadáa tí wàá dórí ìyàwó rẹ àbọ̀ dórí àwọn ọmọ ẹ yẹ kí n ṣàṣírí kan fún yín mi ò ṣe sìná o lẹ́yìn ìyàwó mi ò lẹ́lò mi ẹni àrè tó bá sọ pé mo rò pé òun wà ń ta ó kàn ń parọ́ ni lẹ́yìn ìyàwó mi lẹ́yìn olórí mi ò ní anybody ìjọ kan mo wá fẹ́ tẹ́sì ẹ̀ wò pé ó dáa torí ìyàwó mi tí tá bá ti ṣe tán yóò ní ọkọ mi ọmọ sí òun ṣé kìíní dùn ni mo rò dáa yẹ ti wá tẹ́sì ẹ̀ ọ̀rẹ́ mi Ibrahim wá ní kó ń gbé ọmọ kan fún mi ọmọ yẹn náà ti máa dà mí láàmú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n bá gbé fún mi wọ́n ti wá gbọ́ ọmọ yẹn fún mi wọ́n ní báwo lọmọ yẹn ṣe fẹ́ gbọ́sẹ́ mi wò báwo ló ti fẹ́ mọ̀ wípé alágbo ni mí mo mú lawafin oní powder mo mú olómi mo wá tú papọ̀ mo wá da àlùjọ gangan ẹkùn ọkọ̀ òkè tó máa kanlẹ̀ dáadáa mo bá dà sí i ọlọ́gbọ́n mo bá gbé jẹ bí mo ṣe gbé jẹ báyìí kò tó 10 minutes Jagunlabi bá yarí nínú bọ́ṣà ó bá yarí ìwọ tó ń pè mí mọ́ pè mí ní ìsìn lọ́jọ́ ayọ̀ ìpè kíkì òní jẹ́ yẹ káwọn èèyàn gbádùn mi mọ́ pè mí ní ìsìn ẹgbẹ́ mi wọ ẹ gbádùn mi bíra bí ẹ gbádùn mi dáadáa ẹ gbádùn mi ọlọ́ngbọ́ bá a ṣe po wèrè papọ̀ nu mo bá po papọ̀ bí mo ṣe po papọ̀ mo bá tú Jagunlabi mo bá ń bá bọ́ksà wọ ìyá àjà mo bá pe ọmọ mo bá ètè dé ọmọ ò bá dé kíní bá nà kíní ò bá wálẹ̀ mo ní yéé Ibrahim sọ́ọ̀lìwù ọmọ tí fẹ́ ṣe bí léṣe mọ́lá àgìrà níbi náà bá ń wò mí ọ̀rẹ́ mi àbókí òun náà bá ń wò mí pé àbẹ kí ló ṣẹlẹ̀ mo ní ohun tí mo mọ̀ ń tà mọ́ ni èmi náà máa tẹ́sítì ẹ̀ wò ni mo kàn gbọ́ fóònù mi bá ríǹgì má di hello níbo lẹ wà mo ní mo wà nílé Ibrahim máa bọ̀ ó bá dé kásá àmọ́ fọ̀rọ̀ ọ̀gùn ọmọ yẹn padà sunkún lọlé ni Ọlọ́run ó padà sunkún lọlé ni Ọlọ́run èmi náà wá bá wọ pé abájọ tí àwọn mi sọ wípé ẹ ṣeun àná tóbìnrin bá fi lè sọ fún wípé ẹ ṣeun àná tẹ́ ẹ fún lówó láti mọ̀ wípé ó gbádùn kínní òun dáadáa ònu ọmọ yìí bá bínú ó bá fò bọ́ta mo ní ọwọ́ bá ọ fún díẹ̀ yìí ìwọ tó lè ṣe dáadáa ìwọ try rẹ̀ wò tí ẹ̀ wọ́rọ́ tí mo ti ẹ̀ ń pa àní wo irọ́ tèmi ń pa wo irọ́ tí mo ń pa ká tiẹ̀ wá wò ó bóyá irọ́ mo ń pa àbí mo ń sòótọ́ ìwọ tẹ́sì ẹ̀ wò ọlọ́ọ̀gbọ́n tó bá tẹ́sì lawafin oní powder àtolómi àtàlùjọ tó bá tẹ́sì ẹ̀ wò ọlọ́ọ̀gbọ́n tí ó bá ṣe pé àlè lọ lò fún tálẹ̀ yìí ò bá sunkún lọ lé èmi lọ́mọ àlèmọ́ lò fún ìyàwó ẹ o ó sì pé bàbá wa Sulaiman làwọn Egbeji Ogbomoso wọ́n ní tẹ́ bá ń bóbìnrin ṣeré wọ́n ní tẹ́ bá tẹ̀kànlẹ̀ dáadáa wọ́n ní èkùrọ́ méjì kan wà wọ́n ló wà sálẹ̀ dóná mi rí pé òótọ́ ni bàbá yìí sọ dóná àgbósìnà dóná ọlọ́gbọ́n tẹ́ bá lò ó tó bá wọ̀ tó ó ń ròlù kìlàkìlàkìlà
èkúrọ́ yẹn méjì ní báyìí méjì lè kúrọ́ yẹn èkúrọ́ yẹn méjì ni tẹ bá wá tí kinní Jagunlabi tó bá wá gbérí tán tó bá wá kalẹ̀ gbìn tẹ bá wá ṣe báyìí tẹ bá ṣe báyìí tẹ bá ṣe báyìí tẹ bá ṣe báyìí obìnrin wa máa ké obìnrin táìmù yẹn lobìnrin máa ké giringi tó ìwọ tó wá pọ̀ ọ̀tọ̀ ni ìwọ kàn sọ pé yes ń gbọ́ ṣé kìí ṣe bó ṣe rí ni ó ní bẹ́ẹ̀ ni aṣẹ́wó kan náà wà bí ó ní bẹ́ẹ̀ ni láti January ló ti lọ àmọ́ láti January láti December ń ló ti lọ ó làkúrẹ́ ó lọ dóko rádaràda mo lè sọ fún wa nígbà tó ń lọ kó gbé kinní dání ni òun kọ́ ló máa wálé yóò yẹ̀tọ̀ wálé ni ẹ mọ̀ sọ pé ìsọkúsọ kọ́ ọlọ́ngbọ́n ó kọ̀ dàbí ìsọkúsọ ni ọlọ́gbọ́n kọ̀ dàbí ìsọkúsọ kọ́ Jagunlabi ẹkùn ọkọ̀ òkè tẹ̀bá ń bọ̀ àtàkálẹ̀ ọmọ gbọ̀n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 
nígbà tó dijọ́ kejì mo rò pé kò ní pè mí ni ó bá pè mí hello bọ̀dá Kenny mo ní yes ó dùn mí lánàá ṣùgbọ́n mo gbádùn rẹ mọ̀ sí ehun mo ní àmọ́ dúpẹ́ lọ́wọ́ mi dúpẹ́ lọ́wọ́ lawafin àtàlùjọ tó rà pé gbogbo ẹ̀ papọ̀ àpò papọ̀ ni ìwọ náà pọ̀ papọ̀ wọ́n náà ọ̀dà fún ó náà o 2017-1999 ó náà o 2017-1999 wọ́n tó fi máa ọ̀dà fún nìyẹn mo sọ pé tágbára ò bá gbé odidi ó ní ra báàgì bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́ bó ṣe rí nìyẹn ó wá tún ní o ìwọ tó ní ìfúnpá gíga ìwọ tó ní ìfúnpá tí ìfúnpá ẹ̀ ga kí náà kọ yìí sulafin tea gbogbo àwọn èèyàn kan wò pé fàájì ni bàbá mi ṣe program lónìí mi ò ní pariwo fàájì la fi bàbá ṣe program lọ́dún yìí mi ò lè pariwo láíláí mi ò ní pariwo èmi ò máa ní pariwo ní tèmi o mi ò ní pariwo ó ní nǹkan tí mo kàn fẹ́ látọ̀dọ̀ ẹni pé bàbá mi share program yìí máa bá mi share máa share program yìí máa share program yìí a ní mo pàṣẹ fún ẹni máa share program yìí máa share program yìí máa share bó bá ṣe ń share ní pọ́n lásán bíi 200 ọlọ́run ìwọ share dáwò ló bí ya ọ̀kẹ́rẹ́ máa share program yìí ó bá ṣe ń share ní pọ́n lásán bíi 200 àti 200 àti bàró ayọ́jáde ń rèé ní pọ́n lásán bógo ṣe ń jẹ́ tọ́lọ́run abáyọ̀ Suleiman wọ́n ní ká kí í dáadáa ká ṣe báyìí wọ́n ní ká ṣe bonus wọ́n ní ká ṣe give away wọ́n ní ká béèrè ìbéèrè lọ́wọ́ àwọn èèyàn àwọn tó bá dẹ̀ lè pè wọlé àwọn tó dá sí bẹ́ẹ̀dì aláàjì ló yẹ kán jẹ̀bùn yìí ṣùgbọ́n fún wọn tó ń wà fún ìgbà àkọ́kọ́ ni kò pè má ká béèrè ẹyọ kan lọ́wọ́ ẹ lórí ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ náà ni màá béèrè ó ní 1 2 3 4 5 àdéhùn tá a bá ní lè múṣẹ àwọn ò ní ṣe á ṣe give away ó ní a máa ṣe give away 1 2 3 4 5 a máa ṣe 5,000 mẹ́rin 5,000 mẹ́rin that's 20,000 Alhaji Suleiman làwọn Egbeji àwọn ní ká ṣe give away wọ́n ní ká fáwọn èèyàn mẹ́rin nínú èèyàn mẹ́rin tí wọ́n ní ká fún èèyàn kan ti kúrò ńbẹ̀ ó kẹ́ èèyàn mẹ́ta èèyàn kan tó kúrò ńbẹ̀ ní pé ẹni tó bá share program yìí jù gbogbo ṣe ń jẹ́tọ̀ lọ́hùn ó ti gba 5,000 naira bá a ṣe máa ṣe lọ́dún inú ìwọ tó bá ti share program yìí jù Bukky wojú mi Blessing gan wojú mi ìwọ share ẹ̀ olórí gan wò pé bàbá yìí ọlọ́ngbọ́ share ẹ̀ wà láìdáláì súnmọ́ bí láìla sí láwà Jésù Kristi ń gbọ́ ìwọ share program check ta ló wà ń bẹ̀
09020171999 ìwọ pè wọlé pè wọlé 09020171999 ìwọ tó ń share program yìí jù ní o ìwọ tó ń share rẹ̀ jù ní o ìwọ tó ń share program yìí jù tó ń share ẹ̀ jù èwo ló sí ìwọ tó ń share ẹ̀ jù ìwọ tó ń share program yìí jù ní o tó ń share ẹ̀ jù 5,000 kan ti wà ńlẹ̀ ìwọ tó bá wá pè wọlé mo wá béèrè lọ́wọ́ ẹ tó ọ̀dẹ̀ pè wọlé màá kó omi màá kó sápò ni pè wọlé kí béèrè lọ́wọ́ ìbéèrè tí o ìbéèrè ọ̀kan ni 09020171999 09020171999 ìwọ pè wọlé màá béèrè ó ti jẹ 5,000 nu ó ti jẹ 5,000 òun má flash pè wọlé ni má flash o pè wọlé ni o pè wọlé ni o pè wọlé ni o wọ́n tó bá ti àwọn yẹn ti share program yìí ó yẹ máa share bó ṣe ń share 5,000 ti wà ńlẹ̀ ẹ tó bá ti share jù ọlọ́gbọ́n máa fẹ́ nìyẹn ìwọ náà pè wọlé kó béèrè àwọn máa béèrè lọ́wọ́ ẹ 5,000 ó ti wà ńlẹ̀ fún ẹ tó bá kó pé wọlé 09020171999 nọ́mbà tó fi máa pè wọlé ó nìyẹn o á sọ̀rọ̀ lórí sulafin tea ó lá sọ̀rọ̀ lé lórí á sọ̀rọ̀ lórí sulafin tea iṣẹ́ wo ni sulafin iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ wo ni sulafin tea iṣẹ́ wo ló ń ṣe ìwọ tó lẹ́jẹ̀ rúru ìwọ tó ní ẹ̀jẹ̀ rúru ó ní sulafin tea ó ṣiṣẹ́ fún ẹ bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́ sulafin tea ó ní ó ṣiṣẹ́ fún ìwọ tó ní hypertension bí àyẹ̀ ń já nǹkan kan lẹ̀ mọ́lẹ̀ gbà àyè ó sáré já lọ kìrìrì ó tọ́ nídìí ni ìwọ tó wá lárúgbó ńlẹ̀ ìwọ náà nídìí ẹ̀ kì í sáwọn tó wà Nàìjíríà nìkan pẹ́ tẹ́ wá lu òyìnbó a ní pákéjì fún yín àwọn àtàwọn DH tó ti ṣèpàdé a ṣèpàdé lọ́dún yìí náà ní January a ti ṣèpàdé ṣèjẹ̀ta kọ́ nìyẹn ni a ṣèpàdé lọ́ọ̀tẹ́rì ńlá ṣèpàdé nígbà tó ti dín owó yẹn kù fún gbogbo ẹ̀yin tẹ́ wá ń lo òyìnbó tí DH tó máa bá ń gbé lọ bí ògo ṣe jẹ́ tọ́lọ́run bó ṣe rí nìyẹn ìwọ tó ń ṣe ẹ̀mí ò gbàgbé o máa ṣe ẹ̀ mọ́ ń wù ẹ́ o mo ń wo àwọn tó ṣe ẹ̀ jù ó jẹ́wọ́ tó ti ṣe ẹ̀ jù jẹ́wọ́ mo ń wo ni o ta ló jẹ́ Matthew ọlá ìwọ ló ti ṣe ẹ̀ jù o. Matthew ọlá jẹun tó sì kejì Matthew ọlá ló ti ṣe àpọ́gàmù yẹn jù àwọn nǹkan táwọn ò bá ní ṣe ní sọ bẹ́ẹ̀ 5,000 ní wọ́n tó bá ti ṣe ẹ̀ jù 5,000 ní ta ló pè wọlé ta ní mo ṣe prógrámù lọ́wọ́ ta ní. ẹ ká sọ ta ní. Láti ìlú o. Ẹ̀pẹ̀lẹ́ kújọ́ méjì o. Ọjọ́ mẹ́ta nìyẹn o, ta ló bá wa sọ̀rọ̀? Lẹ́kọ̀ọ́ lórúkọ mi láti Kaduna. Láti Kaduna. Bẹ́ẹ̀ ni iṣẹ́ wa lórí program mi. À ń ṣe live lọ́wọ́ ni. Ok, mi ìfẹ́ kó lọ sí live. Ṣé ẹ ti ra àwọn product wa rí? Kí lẹ sọ? Ṣé ẹ ti ra product bàbá wa Sulaiman làwọn Egbeji Ogbomoso rí? Àti ra kóra mo mọ̀ ọ́ dáadáa. Wọ́n máa wọ́n rí máa pẹ́ yí padà. Wọ́n náà wọ́n tọ́ kílẹ̀mì àti yín fẹ́ ṣe. Ọ̀dà kò sí wàhálà, ẹ pè lẹ́yìn ètò.
mo tún fẹ́ wẹ tó tún ṣíà prógrámù ijú ni o ni mo ń wá o àwọn kan jọ ń dọ́gba wọ́n jọ ń dọ́gba wọ́n jọ ń dọ́gba ta lélẹ̀ ta ló ń jẹ́ Búkì òun náà tún ṣíà ẹ̀ jù ó ti tún kọ́mẹ́ǹtì ó rà pé ló máa gbowó ju ẹnìyẹn náà ti ń kọ́mẹ́ǹtì. Wow. Àti ìmọ̀ àwọn méjì tó ti wà lórí ètò tí wọ́n ti ń ṣe lọ́wọ́ ń nìyẹn o àwọn méjì yẹn ń ti ní o bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run bógo ṣe ń jẹ́ tọ́lọ́run bó tó ṣe jẹ́ ẹ kí n gbé báàgì kan wá wọ́n fi báàgì kan rìn báàgì yẹn oríṣiríṣi báàgì bá ṣe lélẹ̀ la ní another one míì náà ẹ kí n gbé báàgì yẹn wá kí n fi báàgì yẹn rìn. ó ti wá rí báàgì yẹn gan ta ló wà ń bẹ yẹn ẹyọ kan tiẹ̀ ní. ó ní this is another package tún ní aṣọ fún yín àwà fún yín lọ́dún yìí bí ògo ṣe ṣe kí ni bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run a wà fún yín ó rè é ànípẹ́ máa lọ ẹ jẹ́ sáré fún wọn ní ẹ̀bùn wọn ẹ jẹ́ sáré fún wọn ǹjẹ́ ààrẹ tó tún ṣíà prógrámù yìí jù ǹjẹ́ àtúnrẹ́ tó ṣíà rẹ̀ jù ǹjẹ́ àtún rí nígbà tó ti rí bẹ́ẹ̀ yẹn yẹ ká fún kinní kan ọ̀la màtíwọlá ẹ ká fún ní 5,000 ká fún Búkì yẹn náà ká fún àwọn náà ká fún náà ní 5,000 bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run adékáyé yẹn pé wọlé wọn pé wọlé ní o ìgbà tí wọn ò ti pè wọlé 10,000 abáwá Sulaiman làwọn Egbeji Ogbomoso 10,000 ti wà lápò tèmi náà bí wọ́n ti bá padà sí prógrámù ńgbà míì mo lè fi ṣe give away kí n fún àwọn èèyàn orúkọ mi ò yí padà ọmọ ọba Abiodun Kehinde Philips náà ní orúkọ mi ẹ má gbàgbé ẹ lè ọ́dà fún àwọn pródọ̀tì wa ọlọ́gbọ́n àwọn pródọ̀tì ọlọ́gbọ́n dáa gbogbo ẹ̀yin tẹ́ wà lóyìnbó tí gẹ̀dígẹ̀dí mú kì í sí àwọn tó wà lóyìnbó nìkan wọ́n tó wà Nàìjíríà gan tó wà Nàìjíríà wọ́n tó wà Nàìjíríà gan náà bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run náà tó o bá lò ó rere lọ́lọ́run o ṣẹ́kẹ́ sọ́wọ́ ń bẹ̀ 1999 20 hello mo ń kọ́ ti fóun ó yẹ kẹ́sì mọ̀ pé mo ń ṣe program lọ́wọ́ nìyẹn mo dẹ̀ ń kọ́ ti ẹ̀rẹ̀ tó ń pè ọlọ́run ní bá ṣe yí jẹ́ o